ká ṣe Psalm 25. Holy Spirit, you help me to gùn díẹ̀. Psalm 25. Lákòókò tí Dávídì wà nínú wàhálà, nínú ìdààmú, àwọn Bible scholars sọ pé lákòókò tí Absalom tó lé bàbá ẹ̀ kúrò lórí oyè, lákòókò náà nínú ìdààmú ni Dávídì wà. Òun ló fi kọ pé nígbà náà ló kọ Psalm 25. It's a psalm of petition. Psalm àdúrà ni. Psalm àdúrà ni tó ó fi ké pe Ọlọ́run ni lákòókò nínú ìṣòro. Mo ti sọ fún wa tẹ́lẹ̀, mo sọ fún wa pé lọ́nà mẹ́ta ni Sátánì máa ń gbà láti lè fi ìyà jẹ àwọn ènìyàn. Ẹ má jẹ́ ká gbàgbé, mo sọ pé ọ̀nà kìíní òun ni májẹ̀mú, covenant. Májẹ̀mú tán bàbá ti lè wọ̀, táwa fúnra wa lè wọ̀ láìmọ̀, tí àwọn èèyàn lè lọ wọ̀ on our behalf. Àná irú gbogbo májẹ̀mú yẹn, òun ni ó máa ń power gbogbo àwọn altar tí Sátánì máa ń lò. Irú pé kẹ́rí pattern kankan bóyá nínú ẹbí kan, tó bá ti mọ́rí wọn kì í tètè bímọ, ẹ ti mọ̀ pé májẹ̀mú kan ti wà tó fà, àbí pé nínú ẹbí kan obìnrin wọn kì í lọ́kọ, àbí àwọn ọkùnrin wọn ìyàwó wọn ló máa ń bọ́ wọn, ẹ ti mọ̀ pé pattern ni. So irú yẹn májẹ̀mú òun ni ọ̀nà kan tí Sátánì máa ń lò nìyẹn. Ọ̀nà kejì tó tún máa tún lò òun ni àìgbọ́ràn, disobedience. Sátánì mọ̀ wípé òfin Ọlọ́run ni wípé ẹni tó bá ti ṣẹ̀ ó máa jẹ̀yà ẹ̀ṣẹ̀. So Sátánì a máa wá ẹ̀ṣẹ̀ mọ́yàn lọ́wọ́. Oní Bible ṣe pé ní accuser of brethren o. Sátánì a máa wá ẹ̀ṣẹ̀ wo ló ti ṣẹ̀, kí la lè lò mọ́. Jésù ní nígbà tí Sátánì wá, ó ní kò rí nǹkan kan. He didn't find anything in me. Tí Sátánì bá dé, kí ló máa find in you? Kí ló máa bá lọ́wọ́ ẹ̀? So tí Sátánì ò bá rí nǹkan tó máa bá, á padà lọ. So disobedience oní Sátánì tún máa ń lò, pé àwọn èèyàn máa ń wọ́n kàn sọ pé Kìrìsìtẹ́nì ni wọ́n máa ń ṣàìgbọ́ràn sọ́lọ́run, so ibẹ̀ ló máa ráyè gbà wọlé. Gateway ni disobedience, ẹnu ọ̀nà ló jẹ́ fún Sátánì. Ìkẹta tó máa ń lò jù òun ni ignorance o. Bible sọ pé my people perish for lack of knowledge. Àìní ìmọ̀ ni o. Gbogbo nǹkan tá a máa ń bẹ̀bẹ̀ fún Olúwa jọjọjọ, gbogbo ẹ̀ àìní ìmọ̀ ni o. Nítorí pé a ní ka ọ̀rọ̀ Ọlọ́run, a ní bẹ́ẹ̀ ṣe Bible study ní church, pastor ò ní dúró ń bẹ̀. Ní ìyàwó pastor, ní àwọn ministers, àwọn díẹ̀ lẹ́kàn mọ́ orí tó jẹ́ pé àwọn tó rí ìfẹ́ràn Ọlọ́run tó fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí pastor yẹn bá dẹ̀ dúró tó máa preach, you will see the gap in his knowledge. You can easily tell pé this one kò ṣe tó ń ka Bíbélì. But Bible study lásán, they will not attend. So ignorance, àìní òye, àwa aráyé o. Sátánì àwa máa lò ó pé kò understand, kò mọ òfin yìí. Sátánì àwa máa lò ó. So Psalm 25 tá fẹ́ ṣe lénìí, David dì pẹ̀lú méjì inú ẹ̀, kò sọ̀rọ̀ nípa covenant, but ó dì pẹ̀lú disobedience, àìgbọ́ràn àti àìmọ̀, ignorance. Torí àìgbọ́ràn ló gbé Dávídì débi tó dé ní Psalm 25. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, ẹ̀ṣẹ̀ Báṣẹ́bà àti bó ṣe pa Ùráyà, òun ló kó gbogbo wàhálà Dávídì sílẹ̀ ní Psalm 25. So but Dávídì ń try àti sọ fọ́lọ́run náà wípé kó túbọ̀ fi ọ̀nà rẹ̀ hàn òun fẹ́ túbọ̀ bọ̀ mọ ọ̀rọ̀, because tó bá pé òun mọ ọ̀nà rẹ̀ tó ní ẹ̀ṣẹ̀ adultery, ẹ̀mí àgbèrè tó wà nínú ẹ̀ tí ò dẹ̀ mọ̀ for a long time kó wà nínú òun, ìbá ti bàjà wípé so òun ò tí ì mọ ọ̀nà Ọlọ́run tó ní, pé àìmọ̀, ignorance, àìmọ̀ òun ló máa ń jẹ́ kí ọ̀tá kó ráyè ṣe nǹkan tó bá fẹ́ ṣe. So Psalm 25, àdúrà fún ààbò àti fún àforíjì nínú ewu ni pé Olúwa, mo rí pé inú ewu ni mo wà nítorí pé mo ti ṣẹ̀. Mo ṣẹ̀ Olúwa, àwọn ọ̀tá sì gbógun. Ọ̀tá lò ẹ̀ṣẹ̀ tí Dávídì ṣẹ̀ láti ráyè wọlé sí Dávídì lára. Torí Olúwa fúnra wọn gan sọ fún Dávídì wípé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí o,
idà tó fi pa Ùráyà yẹn, idà yẹn ò ní kúrò nílé ìwọ fún rẹ Dáfídì o. Olúwa sọ fún un, kò sí ẹni tó máa ṣẹ̀ tó máa mú jẹ. So Dáfídì ń bẹ̀bẹ̀ sọ́lọ́run ni wípé òun mọ̀ pé òun ti ṣẹ̀, òun sì mọ̀ pé ọ̀tá dìde, àwọn ọ̀tá tó sì dìde sí òun sì ọ̀tá tó gbóná ni ó ju ti tẹ́lẹ̀. Àwọn ọ̀tá eléyìí gbóná, wọn ní àánú rárá. So ó wà peace Ọlọ́run. So máa kàn fún wa ní ọ̀rọ̀ ìyànjú méjì ká tó lọ kà. Ìkan tí mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí òun ni waiting on God. Láti dúró de Olúwa kò ń ṣe ohun tó rọrùn rárá. Bóyá ẹ tó ti ń dúró de Olúwa wípé kóun lóyún, kóun bímọ, tó ti marry for 1 year, 2nd year, 3rd year, tóṣù bá ti ń lọ, àti dúró de Ọlọ́run yẹn ó máa ń le sí ni. Kò kí ń ṣe ohun tó rọrùn fáwa Kìrìsìtẹ́nì rárá. Kì í lè ní sùúrù rárá. Drive through approach, ká sáré drive through ká dẹ̀ ti rí nǹkan tá bá ti gbàdúrà sí kó dẹ̀ wá ká dẹ̀ máa lọ. Nǹkan tá fẹ́ nìyẹn. But Ọlọ́run ò kì í ṣeṣẹ́ bẹ́ẹ̀. Àti wípé Ọlọ́run ò kì í pẹ́. God is never late o. Lásìkò tó tọ́ lọ́lọ́run máa ń ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Nígbà mìíràn a lè rò wípé Ọlọ́run ló delay, kó jẹ́ pé àwa fúnra wa à ń fi ẹ̀ṣẹ̀ a fi ń ra ọwọ́. Níbi tí ẹ̀ṣẹ̀ bá sì ti wà, kò sí kankan tá gbàdúrà 24 hours, tá tún kúrò lórí àdúrà, tá tún lọ ń dẹ́ṣẹ̀. Kò sí irú bí àdúrà bẹ́ẹ̀, kò sí bó ṣe máa lọ sọ́dọ̀ Ọlọ́run. So but tó bá pọ́ Ọlọ́run fúnra wọn, irú kéèsì Abraham 25 years ní Abraham dúró kó tó di pé ọmọ ìlérí náà kó tó di pé ó dé. Ṣùgbọ́n Abraham ní sùúrù, tí ò bá jẹ́ pé ìyàwó ẹ̀ tó sọ pé àkókò ti lọ, kò sí nǹkan kan, jẹ́ kí ẹrú mi jẹ́ kó bímọ fún mi. Ọmọ tẹ́rú sì bí fún náà, ó ní wàhálà ayé títí di èní yìí. Ó lọ́wọ́ ẹlẹ́sìn kejì ọmọ tán bí fún, tọ́mọ ẹrú yẹn bí fún. So aláti ní sùúrù. Mo mọ̀ pé kò easy o, ẹ tó bá ń wait lórí Ọlọ́run, ṣùgbọ́n ká make sure wípé a fẹ̀ṣẹ̀, a fi ṣeré, ká kọ́kọ́ mú ẹ̀ṣẹ̀ kúrò. Torí tẹ́ṣẹ̀ bá ti wà, Sátánì ó máa lọ fẹjọ́ sùn ní wípé ẹni tó ń dúró dè ní Olúwa tẹ́ fẹ́ ṣe nǹkan yìí fún, lè ṣe fún o. Ẹ wo orú nǹkan tó ṣẹ̀ ṣe, nǹkan báyìí ló ṣẹ̀ ṣe, accuser of the brethren ni o. 1 Corinthians chapter 16 verse 9. 1 Corinthians chapter 16 verse 9. Ó sọ pé mi lè kóòtì ẹ̀yin Yorùbá. Ó ní eventual door, àti ilẹ̀kùn ti wà ní ṣíṣí láti jẹ́ kí ire téèyàn wá kó tẹ̀yàn lọ́wọ́. Ó ní ṣùgbọ́n ọ̀tá pọ̀, àwọn ọ̀tá dúró sẹ́nu ọ̀nà, wọn ò jẹ́ kí ire yẹn, wọn ò jẹ́ kó tẹ ẹni yẹn lọ́wọ́. Kí ni ìdí tọ́ta máa fi lè succeed láti lè ṣe bẹ́ẹ̀? Nítorí ẹ̀ṣẹ̀ ni. Nítorí ẹ̀ṣẹ̀, Sátánì á fẹjọ́ sùn pé Olúwa eléyìí ṣe báyìí, nítorí ẹ̀ṣẹ̀ ni. So ká make sure wípé a mú ẹ̀ṣẹ̀ kúrò. Ẹni tí ò bá lè gbé ìgbé ayé mímọ́ kò lè bọ́ Ọlọ́run yìí rìn o. Nítorí mímọ́ lọ̀bá ògo yìí o, mímọ́ ni. Ẹni tó dẹ̀ máa súnmọ́ ó láti jẹ́ mímọ́. But mo fẹ́ ká mọ̀ wípé God delay kò kí ń ṣe denial o. Pé Ọlọ́run pẹ́ kò kí ń ṣe denial. Ní last week mo mọ̀ pé lára wa ti rí obìnrin tó bí ọmọ 6 ní last week lórí YouTube. Ọkùnrin 3, obìnrin 3. 23 years lóbìnrin yẹn ti ń wojú Olúwa tí kò lóyún rí, tí kò rí kankan ò ṣẹlẹ̀ rí. Ó dẹ̀ sì nígbàgbọ́ pé lọ́jọ́ kan sẹ́ẹ̀ Ọlọ́run máa ṣe. Ọlọ́run yìí ó faithful. Nígbà tí Olúwa máa gbèsè èdè tó máa fi lóyún tó bí ọmọ 6, gbogbo ayé ló wà mọ̀ sí, ó di celebrity ní kíákíá. Gbogbo ayé ló mọ̀, kò sẹ́ni tó mọ̀ 23 years tó fi ń wait o. But kò sọ̀rọ̀ ìtínú, kò sọ̀rọ̀ òdì sọ́lọ́run. Lákòókò bólúwa ṣe fẹ́ ṣe títí ẹ̀ nìyẹn. Olúwa sì ṣe. Ká ló ti padà tó ti sọ̀rọ̀ ìtínú tó ti lọ wá ìrànlọ́wọ́ lọ síbí mìíràn, ó tiẹ̀ ti lè kú before now pàápàá. But after 23 years, see what the Lord did. Ọmọ 6 lẹ́ẹ̀kan náà, gbogbo wọn dẹ̀ lọ́wọ́ àpá, kò sí kankan tó gba oxygen nínú wọn. Gbogbo wọn lọ discharge home tí ò sí kankan tó ṣe kankan nínú wọn. So Isaiah 40 verse 31. Isaiah 40 verse 31. Ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa
yóò tún agbára wọn ṣe, wọn ó fi ìyẹ́ gun òkè bí idì, wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Mo mọ̀ pé tá a bá ń gbà àwẹ̀ nìkan la máa ń lo scripture yìí, ṣùgbọ́n scripture yìí wà fún ẹni tó bá ń dúró de Olúwa. Lákòókò tá a bá ń dúró de Olúwa ló yẹ ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run, ká máa gba àdúrà ní gidi, ká gba àdúrà, ká máa prayer, ká gbé rẹ́gísítà kalẹ̀ láàárọ̀ tó bá porúkọ yín, ṣé sísá tó wà ńbẹ̀ ṣó ń gbàdúrà, present sir I'm here. Tó bá dalẹ́, ṣé sísá tó wà ńbẹ̀ ṣó ń gbàdúrà, present sir I'm here. Lákòókò yẹn gan ló yẹ ká di àdúrà mú. Is any of you afflicted? Let him pray ní o, let him pray. Ṣùgbọ́n kan tá à ń ṣe ni pé a kàn máa ń lament ní lamentation, a kàn máa rojọ́, a kàn máa complain ṣá. Àti gbàdúrà yẹn wàhálà ni a lè gbàdúrà. So lákòókò yìí ló yẹ ká súnmọ́ Ọlọ́run jù, ká súnmọ́ Ọlọ́run, ká wá tún ní agbára, kí gbàgbọ́ wa kó tún wá le sí i. Ọlọ́run tó ṣèlérí, is a faithful God o. Tó bá ti ṣèlérí, ó máa mú ìlérí rẹ̀ ṣẹ ni o. Tá a bá ti fi ẹ̀ṣẹ̀, tá a bá fi bà nǹkan jẹ́, nítorí ó kórìíra ẹ̀ṣẹ̀, bó tó bá ti ṣèlérí kò ní fi ṣe bó ṣe pẹ́ tó. Olúwa máa ń mú ìlérí rẹ̀, ó máa ń mú ṣẹ. Mo mọ̀ pé ìwé òwe Proverbs 13:12 sọ pé ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn, ó máa ń mú ṣàárẹ̀. I know that. Ṣùgbọ́n ẹni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run yìí, tó mọ̀ pé tọ́lọ́run yìí bá ti ṣèlérí, ó máa mú ṣẹ ni, ó máa mú ṣẹ ni. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí ọkàn wa, ẹ má jẹ́ kó ṣàárẹ̀. Ẹ jẹ́ ká di òpó Ọlọ́run yìí mú, ká máa sọ wípé ẹni tó ṣèlérí, mo mọ ẹni tó ṣèlérí yìí, Ọlọ́run ọ̀gá ògo ni, ó sì máa mú ìlérí rẹ̀, ó sì máa mú ṣẹ. Isaiah 49:23. Isaiah 49:23. Ẹ lè kà láti bẹ̀rẹ̀ bí mo kàn fẹ́ sọ. Olúwa sọ wípé nítorí ojú kì yóò tì àwọn tí ó bá dúró dè mí. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Ìlérí tó ṣe fún wa nìyẹn o. Pé ẹni tó bá dúró de òun, ojú kò ní tì. Kò kì í ṣe ẹni tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ló matter. How well ni, àti pé báwo ni òpin ẹ̀, báwo ló ṣe end sí. Nǹkan tó matter nìyẹn. Ọlọ́run ò kì í go báwa ṣe máa ń go. Ọlọ́run ò kì í ọ̀nà tirẹ̀ ó ga ju ọ̀nà tiwa lọ. Bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ kọ́ làwa ṣe máa ń ṣiṣẹ́. Dávìdì dúró 15 years, ọdún 15 lẹ́yìn tá ti fi àmì òróró yan Dávìdì kó tó di pó dọba. Ṣùgbọ́n Dávìdì ò sọ̀rọ̀ ìtínú. Dávìdì máa pẹ́ ẹni tó ṣèlérí yìí wípé olóòótọ́ ni. So lákòókò tá a bá ń dúró de Ọlọ́run, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká máa ka Isaiah 40:31 yẹn, ká tún máa lo Isaiah 49:23 wípé mo mọ̀ wípé ojú ò lè tì mí nítorí mo gbẹ́kẹ̀mí lé Ọlọ́run. Ọlọ́run yìí kò kì í jẹ́ kójú tì àwọn tó bá dúró dè. So ìkejì ni a teachable heart, ọkàn tó máa ń gba ìkọ́ni. Ṣé rí, it takes humility, ó take ẹni tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti jókòó láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìkan tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ ọ̀rọ̀ Ọlọ́run ni wípé ta ló fẹ́ kọ́ wọn. Irú Òkè Síónì nsìn, okay, ẹ wò mí sí Ìyá wa ní Olúwa. Ìyá wa ní Olúwa PhD lọ ní theology o. Èmi ò tẹ̀ tí ní BSN theology, BSN tí mo ní economics ni. And yet she will allow me to teach. So it takes humility. Ó take ẹni tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti jókòó láti jẹ́ kí wọ́n kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run. Dávìdì sọ wípé Olúwa, èmi fẹ́ kó kọ́ mi ní ọ̀nà rẹ̀. Èmi fẹ́ mọ̀ ọ́. I don't care tó bá fẹ́ kọ́ mi. Èmi fẹ́ mọ̀ ọ̀nà rẹ̀, mo fẹ́ mọ̀ ọ́. Torí ẹni tí ò bá mọ Ọlọ́run yìí kò lè bá rìn. Téèyàn bá mọ̀ èèyàn ṣó lè bá rìn ni. Téèyàn bá mọ̀ lèèyàn bá rìn. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ Ọlọ́run, wọ́n kàn ń wá chọ́ọ̀chì ni. Wọ́n kàn ń wá chọ́ọ̀chì ni. They don't know this God. They don't even know anything about this God. But nínú wọn, tó máa sọ pé wọ́n ní àwọn ọmọ Ọlọ́run, kí lẹ́ni yẹn fẹ́ sọ? Ṣé brother yẹn ló ṣe Bible study, kí ló fẹ́ sọ?
jẹ́ kí n máa lọ bí tèmi nígbà tó bá dé tán bá dẹ̀ ní pé kò ń wá mínísítà nígbà tẹ́ bá gbọ́ nǹkan tó máa sọ lórí ọ̀tá ẹ̀ mọ̀ pé there is big gap wide gap ló wà ní knowledge ẹ̀ wide gap so ó tèkẹ́ ẹni tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti jókòó láti jẹ́ kí wọ́n máa kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run kò ní fi ṣe tó bá ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run as long as tó bá ti gbé Bible dání máa jókòó máa gbọ́ because kò kì í ṣèwọ lò lákòókò tó ń sọ̀rọ̀ yẹn Ọlọ́run máa gba ẹnu ẹ sọ̀rọ̀ one way or the other even though bẹ́ẹ̀ ni yẹn ò tiẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tó ń sọ dáadáa but one way or the other Ọlọ́run máa pẹ́ wà ń bẹ̀ so Ọlọ́run máa gba ẹnu ẹni yẹn sọ nǹkan kan téèyàn máa rí dì mú wípé at least mo gbọ́ nǹkan bí eléyìí so ẹni tí ò bá sì mọ ọ̀nà Ọlọ́run yìí kò sí bó ṣe lè bá Ọlọ́run yìí rìn nítorí èrò Ọlọ́run ó yàtọ̀ sí èrò tiwa o ọ̀nà Ọlọ́run ó yàtọ̀ sí ọ̀nà tiwa ọ̀nà tọ́lọ́run máa ń gbà ṣiṣẹ́ rẹ̀ ó yàtọ̀ sí bí àwa èèyàn bá ṣe máa ń rò so a ní láti ní òye ká ní òye yìí pé òtítọ́ Ọlọ́run ó ga ju òtítọ́ tiwa lọ o ṣé wàá rí nígbà tí a bá dé ibi tí a ti mọ̀ wípé mi ò tí mọ Ọlọ́run yìí tó o mo ní láti mọ Ọlọ́run yìí nígbà náà lèèyàn lè mọ ọ̀nà Ọlọ́run o as long as èèyàn bá ti ń tọrọ ẹ̀ wípé kí ni gbogbo Bible ìjà wọn yẹn lọ ni Sátánì ló ń push èèyàn àti sọ bẹ́ẹ̀ o Sátánì ṣùgbọ́n tá a bá ti dé orí ìta yìí pé mi tí mọ Ọlọ́run yìí tó mo rò pé mo mọ Ọlọ́run yìí dáadáa ni o mo nílò àti tún mọ Ọlọ́run yìí gangan nígbà náà irú ẹni bẹ́ẹ̀ òun ló wà teachable òun ló lè jókòó tó lè gbọ́ nǹkan tí Ọlọ́run gba ẹnu olùkọ́ tó ń gbà sọ so irú ẹni tó dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ Dáfídì sọ pé ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ẹni tó kò ṣẹ̀mí ìrẹ̀lẹ̀ nìkan ẹni tó tún ní ìbẹ̀rù Ọlọ́run ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run ni ẹni tó kórìíra nǹkan tọ́lọ́run kórìíra tó sì fẹ́ràn nǹkan tọ́lọ́run fẹ́ràn ó la sọ pé ó ní ìbẹ̀rù Ọlọ́run pé Dáfídì ní èmi kọ́ mi ì lè ṣe Jósẹ́fù nígbà tí ìyàwó ọ̀gá ẹ̀ sọ pé kó wá bá òun láṣepọ̀ òun á ṣe gbá òun á ṣàwò fún Dáfídì Jósẹ́fù ní rárá mi ò lè ṣe èmi kẹ̀ nítorí Ọlọ́run ni ẹ̀ṣẹ̀ ni mi ò lè ṣe ẹ tó bá ṣe irú ẹ̀ ó ti ṣẹ̀ sófin Ọlọ́run ni ẹ tá a sọ pé ó bẹ̀rù Ọlọ́run nìyẹn kò kí ṣe pé ìbẹ̀rù pé Ọlọ́run máa ṣe báyìí fún mi but ohun tọ́lọ́run sọ pé kéèyàn má ṣe ṣẹ́mà ó lọ́kọ sílé is okay and you still go out and still commit adultery kò kú sẹ́ni tó rí ẹ and you don't fear God oníbẹ̀rù Ọlọ́run àbọ̀wọ̀ Ọlọ́run wọn kò síbi kan tọwọ́ bọ̀ ó dẹ̀ kó you don't have the fear of God you don't ó kàn ń tọ́ra ẹni you see so ẹni tó kórìíra nǹkan tọ́lọ́run kórìíra tó sì fẹ́ràn nǹkan tọ́lọ́run fẹ́ràn òun la sọ pé ó bẹ̀rù Ọlọ́run so ẹni tó bá ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó sì bẹ̀rù Ọlọ́run òun ló wà teachable o òun sì ni ó lè rí àṣírí Ọlọ́run o kò ṣe gbogbo èèyàn ló lè rí àṣírí Ọlọ́run o ẹ lè ka Bible kẹ́ mọ̀ from Genesis to Revelation kẹ́ gbé gbogbo ẹ̀ sórí ẹ lè má rí light lórí scripture ẹyọkan verse ẹyọkan ẹ lọ ní sísá wọn tó mọ̀wé rẹ nítorí pé marriage covenant ni o májẹ̀mú ni tọ́lọ́run dì mú lọ́jọ́ tẹ́ sì ṣègbéyàwó tá ti ṣègbéyàwó Ọlọ́run ó ti di covenant ó dì mú so lọ́jọ́ tí ọkọ tàbí ìyàwó tó bá ti lọ ṣe àgbèrè níta ó bà májẹ̀mú náà jẹ́ ilẹ̀kùn á wá ṣí fún Sátánì láti wọlé oríṣiríṣi nǹkan láti ìgbà tí wàhálà ṣe máa ń wọnú ẹbí nìyẹn o àwádìí pé oríṣiríṣi nǹkan wá máa bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ àwa máa ní prayer point lójoojúmọ́ ṣé kò wá dára ká mú májẹ̀mú tó ti wà ká jẹ́ kí májẹ̀mú yẹn kó wà lọ́dọ̀ Ọlọ́run so that tá bá gba àdúrà sọ́lọ́run Ọlọ́run á lè gbọ́ ṣùgbọ́n nígbà tá bá ti bà májẹ̀mú jẹ́ tó lọ́ba tó ń pa májẹ̀mú má lọ Ọlọ́run o tá bá ti bà májẹ̀mú jẹ́ ó wá di pé a wá ń gbàdúrà lórí ọmọ à ń gbàdúrà lórí ọkọ à ń gbàdúrà lórí iṣẹ́ tá là ń gbàdúrà náà sí irú àdúrà bẹ́ẹ̀ kò lọ bì kankan ṣùgbọ́n Ọlọ́run ló ń gbọ́ àdúrà kò sí nǹkan tó pamọ́ lójú Ọlọ́run kò sí so àìnímọ̀ ní téèyàn bá nímọ̀ tó mọ̀ wípé májẹ̀mú ni májẹ̀mú tó dẹ̀ lágbára ni ọjọ́ tá bá ti bírèkì ẹ̀ báyìí
ọjọ́ náà lèèyàn ti ṣí rúùfù ẹ̀. Ẹ mọ̀ ilé tó bá ti ṣí orí ẹ̀ kí ló máa ṣẹlẹ̀? Òjò á máa tó bá rọ̀ ọmọ ó máa dà wọlé ni. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ká mọ̀ wípé àìmọ̀ ni o, ignorance ni o, ignorance ni gbogbo ẹ̀ kò kì í ṣe pé bóyá èèyàn wicked àbí pé mo fẹ́ dì pẹ̀lú ọkọ mi, no, because ara èèyàn lèèyàn ṣe é sí o. Èèyàn á jẹ ìyá ẹ̀, ọmọ á jẹ ìyá ẹ̀, ọmọ ìran mẹ́rin ló máa jẹ ìyá ẹ̀. So wọ́n ṣọ́ wá wọ́ ọ̀tí ẹ̀ ni, kí ló wà ń bẹ̀? Kí ló wà ń bẹ̀? Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. So ẹ jọ̀ọ́ àìnímọ̀ ohun gangan ni wàhálà, òun ni wàhálà, ignorance àti obedience. Torí àkókò wa ti lọ, so ẹ jẹ́ kí n kàn ka Psalm 22, Psalm 25. Psalm 25. Dávìdì bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ní verse 1, ó ní Olúwa, ìwọ ni mo gbé ọkàn mi sókè sí. Ìwọ ni Olúwa, Jehovah ni o. Tá bá wo English Bible a rí pé Yahweh, Jehovah ni. Jehovah ni Ọlọ́run tó wà, Ọlọ́run tó bá nísìn, Ọlọ́run tó sì máa bẹ. Ìyẹn ni pé Ọlọ́run tó lágbára jù. The one who was, the one who is, and the one that is to come. Ẹni tí gbogbo nǹkan wà ní ìkáwọ́ rẹ̀, òun ni Jehovah. So David ń lo Jehovah, Yahweh, pé ìwọ ni mo gbé ọkàn mi sókè sí. Ọkàn wa ni emotions ti máa ń run, ọkàn ni láti máa ń ro gbogbo nǹkan. Nǹkan báyìí ló ń ṣe mí, mo ti ṣe báyìí, nínú ọkàn. Ó ní ọkàn ṣojú nìkan ló gbé sí o, pé Olúwa ọkàn mi, mo gbé ọkàn mi yìí, mo gbé sókè sí ìwọ Ọlọ́run. Nítorí pé ìwọ yìí nìkan ló lè gbà mí. Ìwọ Ọlọ́run yìí nìkan ni mo gbé ọkàn mi sókè sí o. Mi ò ní ẹlòmíràn. Orin kan wà orí Psalm yìí tá máa ń kọ gan. Unto thee, O Lord, do I lift up my soul. Unto thee, O Lord, do I lift up my soul. Oh my God, I trust in thee. Let me not be ashamed. Let not my enemies triumph over me. Ìwọ ni mo gbọ́kàn mi sókè sí, Olúwa. Mo gbẹ́kẹ̀lé ọ, má ṣe dá mi lára. Mo gbẹ́kẹ̀lé ọ, má ṣe dá mi lára. Olúwa jẹ́ kí n mọ ọ̀nà rẹ, kọ́ mi nípa ọ̀nà rẹ. Ìwọ ni ìrètí mi ní gbogbo ayé. Ìwọ ni mo gbọ́kàn mi sókè sí, Olúwa. Psalm 25 nìyẹn. So David sọ pé ìwọ Olúwa ni mo gbé ọkàn mi sókè sí. Àwọn Hébérù láti alphabet wọn láti A títí lọ dé Z tiwọn, òní David fi kọ Psalm 25. Láti verse 1 nìyẹn, láti ìbẹ̀rẹ̀ báwa ṣe máa ń ka abidi sí, bẹ́ẹ̀ ni ó ṣe limit àwọn Hébérù. Alphabet wọn láti verse 1 to 22 òní David fi kọ Psalm 25. So verse 1 nìyẹn, òun gangan ni key verse Psalm 25. Olúwa, ìwọ ni mo gbé ọkàn mi sókè sí. Psalm 86 verse 4 a lè kà mí ní máa ka àwọn verses wọ̀nyẹn tó lákòókò wa ti lọ. Psalm 86 verse 4 ẹ lè kà fúnra wa nílé. Ní verse 2 ó ní Ọlọ́run mi, èmi gbẹ́kẹ̀lé ọ, má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Má ṣe jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí. Ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Olúwa ojú ò kì í tì í o. Agbẹ́kẹ̀lé Jehovah kò ń jogún òfo. Bókè ìṣòro bá tilẹ̀ wá ó máa lọlẹ̀ pátá ni o. Adúró ti Jésù kò mà kì í pòfo. Ìyẹn dá mi lójú o. Ọ̀rọ̀ Ọlọ́run sì sọ fún wa bẹ́ẹ̀. Ẹni tó bá ti dúró de Jésù Kristi kò kì í pòfo. Ojú ò kì í tì ẹni tó bá ti dúró de Ọlọ́run. As long as tá a bá ti fẹ̀ṣẹ̀ ṣeré, ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run lóòótọ́ àti lódodo, bó pẹ́ bóyá, God will come through for you o. He will come through for you. Dávidi sọ pé ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀lé o. My trust is in you o. Mi ò tún lẹ́lòmíràn. Mi níbi tí mò ń lọ.
mi ì tún lé wòlíì kankan tí mo fẹ́ lọ bá, mi ò tún lọ́lọ́run kan tí mo tún fẹ́ lọ bá ń bì kankan. Ìwọ Olúwa Ọlọ́run Jehovah yìí nìkan òun ni mo gbé ọkàn mi lé, nítorí pé mo gbẹ́kẹ̀ mi lé ọ. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí, má jẹ́ kí àwọn ọ̀tá mi sọ wípé ṣe bó sọ pé òun dẹ̀ ń sin Ọlọ́run. Má jẹ́ káwọn ọ̀tá sọ bẹ́ẹ̀, nítorí mo gbẹ́kẹ̀ mi lé ọ. Olúwa ó dẹ̀ ṣèlérí fún wa ní Isaiah 49 verse 23 tí mo fún wa lẹ́ẹ̀kan. Isaiah 49:23 ó ní ojú kì yóò ti àwọn tí ó bá dúró dè mí o. Kò sẹ́ni tó gbẹ́kẹ̀lé mi tó máa gbèrè ìtìjú, kò sí kò ní fi ṣe bó ṣe pẹ́ tó. Isaiah 49 verse 23. Ṣé 45 ni? Oh, okay. 45:23, thank you ma. So ojú kì yóò ti àwọn tó bá dúró dè mí. So verse 3 ó ní lóòótọ́ má ṣe jẹ́ kí ojú kí ó ti ẹnikẹ́ni tí ó dúró tì ọ́. Àwọn tí ń ṣẹ̀lí àìnídìí ni ojú yóò tì. Ìyẹn ni pé Olúwa, nítorí pé èmi dúró tì ọ́, má jẹ́ kójú tì mí. Àwọn tó ń ṣẹ̀ láì nídìí wọn nídìí, èmi ò mọ ìdí tí Dáfídì fi sọ, ṣé a rí ìdí kan téèyàn máa fi dẹ́ṣẹ̀? Anyways, Dáfídì sọ wípé àwọn tó ń ṣẹ̀ láì nídìí yẹn ni pé àwọn tó jẹ́ pé mi ì ṣe kankan fún wọn, ṣùgbọ́n wọ́n kàn dìde ìjà, wọ́n kàn kórìíra mi just for who I am, àbí fún orúkọ tó ló wá ń ṣe inú ayé mi. Nǹkan tí Dáfídì ń try àti sọ nìyẹn, wípé àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n kàn kórìíra mi láì nídìí ni wọ́n kàn dìde ogun. Dáfídì sọ pé irú wọn ò ní kójú kó tì wọ́n, ṣùgbọ́n torí èmi gbọ́kàn mi lé Olúwa, nítorí pé ojú tèmi ara Ọlọ́run ló wà, ojú ò ní tì mí, ojú ò ní tì gbogbo ẹ tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run. So verse 4 ó ní fi ọ̀nà rẹ hàn mí. Ẹ máa gbọ́ o, pé ìyẹn ni pé mi ò mọ ọ̀nà rẹ tó ní Olúwa. Ó ní fi ọ̀nà rẹ hàn mí Olúwa, kọ́ mi nípa tìrẹ. Mo fẹ́ mọ̀ nípa ọ̀nà rẹ Olúwa, mi ò mọ tó ní o. Tí mo bá mọ ọ̀nà rẹ tó, mi ò ní ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Àìmọ̀ ọ̀nà rẹ tó ní Olúwa, mo fẹ́ kó kọ́ mi. Mo rẹra mi sílẹ̀, kọ́ mi. Mo fẹ́ mọ̀ nípa ọ̀nà rẹ. John 14 verse 6 ó sọ wípé Jésù Kristi fúnra wọn ló sọ wípé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Èmi yìí ni ọ̀nà tó fẹ́ mọ̀, Jésù Kristi yìí ni. So ẹ tó bá fẹ́ really mọ ọ̀nà, ó láti mọ Jésù Kristi yìí sí ni. Ẹ tó bá fẹ́ mọ òtítọ́, pé nǹkan báyìí ọ̀nà tó tọ́ lélẹ̀, ohun tó tọ́ lélẹ̀ yìí, Jésù Kristi yìí òun sì ni. Kò sọ́nà mìíràn tá lè fi mọ ọ̀nà tó tọ́ ju wípé ká gba Jésù, pé nínú Jésù Kristi yìí nìkan òun láti lè mọ ọ̀nà, tá sì lè mọ òtítọ́. So ní verse 5 Dáfídì sọ wípé sì mí lé ọ̀nà òtítọ́ rẹ, kí o sì kọ́ mi, nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi. Jẹ́ kí n lè rìn ní ọ̀nà òtítọ́ rẹ, ní ọ̀nà òdodo, ọ̀nà tẹ́ là sílẹ̀ yìí gangan. Ẹ tó bá ti rìn kò ní ṣìrìn, kò ní ṣe mistake. Ọ̀nà náà gan ni kó kọ́ mi Olúwa, nítorí ìwọ lọ́lọ́run ìgbàlà mi. Ìwọ ló gbà mí là, ìwọ náà ló rà mí padà, ìwọ ló gbà mí là. Ó ti gbà mí là, kò síbi tí mo tún ń lọ. Kọ́ mi ní ọ̀nà rẹ, jẹ́ kí n mọ òtítọ́ rẹ. Ìwọ ni mo dúró tì lé ọjọ́ mi gbogbo, ní gbogbo àjọ ayé mi kò tún síbi tí mo tún ń lọ. Mo takú ti Jésù ni, mi ì lọ bì kankan mọ́. So Olúwa jẹ́ kí n rìn ní ọ̀nà rẹ, kọ́ mi ní ọ̀nà rẹ. Mo fẹ́ máa rìn ní ọ̀nà rẹ, mi ì fẹ́ máa rìn ọ̀nà tèmi o, ọ̀nà títì rẹ òun ni mo fẹ́ máa rìn. Verse 6 ó ní Olúwa rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ tí ó ní ìrọ̀nú, nítorí tí wọ́n ti wà ní ìgbà àtijọ́. Ṣé rí ibi tí Ọlọ́run jókòó sí gangan lórí àga wọn, àga àánú. Oní Bible ṣe sọ wípé a lè wá sí the throne of grace so that we can obtain mercy. Aláàánú lọ́lọ́run yìí. So tá bá fẹ́ bẹ̀ Ọlọ́run pé kó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá,
pé k'Olúwa kó tètè dìde fún wa. A ní láti lọ appeal sí àánú Ọlọ́run, kò kí ń ṣe tìgbéraga. Olúwa aláàánú ni ọ́, ìwà Ọlọ́run leléyìí, Ọlọ́run àánú ni, aláàánú ayérayé ni, ọba tó ní ìfẹ́ ni, ìfẹ́ lórúkọ ẹ̀, ọba tó ní ìfẹ́ ni. Kò sí bẹ́ṣẹ̀ wá ṣe lè pọ̀ tó, kò sí bó ṣe lè pọ̀ tó, tá bá ti lọ sọ́dọ̀ Ọlọ́run yìí, Olúwa á rántí àánú rẹ̀, á sì rántí ìfẹ́ tó ní sí wa. Òun ló kúkú dá wa, òun ló sì fi ẹ̀mí rẹ̀ ló fi rà wá padà. So Olúwa máa rántí, á rántí, á rántí àánú, á sì rántí ìṣeun ìfẹ́ rẹ̀. Psalm 145 verse 8. Psalm 145 verse 8. Dávídì sọ wípé olóore ọ̀fẹ́ ni Olúwa, ó kún fún àánú, ó lọ́rọ̀, ó máa ń lọ́ra láti bínú. Olúwa á kún fún àánú, ó dẹ̀ máa ń pẹ́ k'Ọlọ́run tó bínú. He is slow to anger. Ọlọ́run ò kí ń tètè bínú, ṣùgbọ́n tó bá ti wá bínú, rere á ru o. So ká má dúró dé ìgbà tó Ọlọ́run máa sọ wípé okay, it's time to deal with this. Eléyìí ò lè gbọ́ mọ́, eléyìí ó ti jẹ́ kí ọkàn rẹ̀, ó ti jẹ́ kó le, ìdájọ́ ló kù. Ẹ má jẹ́ ká dúró de àkókò náà, nítorí olóore ọ̀fẹ́ ni Olúwa. Olúwa á kún fún àánú, tá bá ti lè wá bá, tá sì bẹ̀bẹ̀ fún àánú, Olúwa á sì ṣàánú fún wa. Verse 7. Ó ní má ṣe rántí ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi. Okay, here we go. Ó ní má ṣe rántí ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi àti ìrékọjá mi. Mo sọ fún wa pé ẹ̀ṣẹ̀ ó yàtọ̀ sí ìrékọjá. Ìrékọjá ni iniquity. Ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ pé ṣẹ̀ lélẹ́yìí, ṣùgbọ́n mo dẹ̀ ṣe anyways. Mo rékọjá, ìrékọjá, iniquity. Mo mọ̀ pé ṣẹ̀ lélẹ́yìí. Ìyàwó oníyàwó ni. Mo mọ̀ wípé obìnrin yìí lọ́kọ, ṣùgbọ́n ẹ lọ mú wá, ó beautiful. Ẹ lọ mú wá, ṣe bẹ́ẹ̀ mi lọ bá. Ẹ lọ mú wá. Ẹ̀ṣẹ̀ ìgbà èwe Dávídì nìyẹn o. Ó dẹ̀ bá ìyàwó oníyàwó, ó bá láṣepọ̀. Ó bá láṣepọ̀ tán, kò tún dúró ń bẹ̀. Nígbà tóbìnrin yẹn sọ fún pé ọba, ó ti fẹ́ ra kú o, oyún ti dé. Ọba ní báwo la ṣe ń gbọ́ pé oyún ti dé, ìwọ tó yẹ pé o lọ́kọ. Ó yá, ẹ bá mi rán ọkọ ẹ̀ níbi tó gún ti lé, ẹ fi ọkọ ẹ̀ síbi tó gún ti lé, kán lè pa ọkọ ẹ̀, so that ọkọ ẹ̀ ò ní mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, kò sẹ́ni tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. David kàn pretend pé òun kàn fẹ́ opó, òun kàn ra fẹ́ widow ni, but Ọlọ́run tó rí gbogbo nǹkan, tó dẹ̀ mọ̀ ipá ṣe ni David máa tú. Wọ́n fi Uriah síbi tó gún ti lé jù. Wọ́n rí Uriah tẹ̀ tún wálé pàápàá, kó tẹ̀ tó di pọ́n rí pa. Ó wálé tí David sọ pé kó lọ bá ìyàwó ẹ̀ lò papọ̀, tí ìyẹn sọ pé a lè máa ja ogun Ọlọ́run kí n lọ máa pẹ̀lú ìyàwó nínú ilé, pé ẹnu ọ̀nà pálàsì David olọkùnrin yẹn sùn. Nígbà tí David rí pé kò fẹ́ lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀, ó ní òkè, ẹ kúkú pa sójú ogun. David rò pàṣírí ti bò, kò sẹ́ni tó rí. Ṣùgbọ́n Olúwa Ọlọ́run tí ò sí kankan tó pamọ́ lójú rẹ̀, ó pe ẹ̀ṣẹ̀ David sì jẹ̀yà. Ìyà náà ló jẹ tó fi kọ Psalm 25. Ìyà náà, ìfà tó fi tí David gan fi kúrò láyé kò parí ìyà yẹn. Idà yẹn ó sì wà títí di èyí ní Ísírẹ́lì. Tọ́lọ́run sọ pé kò ní kúrò nílé rẹ̀, idà tán fi pa Uriah. So ẹ̀ṣẹ̀ burú, ẹ̀ṣẹ̀ ó burú. So David ń bẹ̀bẹ̀ wípé Olúwa má ṣe rántí ẹ̀ṣẹ̀ ìgbà èwe mi mọ́, má rántí ẹ̀ṣẹ̀ yẹn mọ́ Olúwa, àti ìrékọjá mi tí mo mọ̀ pé ṣẹ̀ ṣùgbọ́n mo ṣe. Nítorí àánú rẹ ni o. Torí kò sí nǹkan tí àánú Ọlọ́run, kò sí nǹkan tí kò lè ṣe. Aláàánú ayérayé ni. Ó ní Olúwa, nítorí àánú rẹ ìwọ rántí mi Olúwa. Nítorí oore rẹ, you are a good God. Nítorí oore rẹ rántí mi Olúwa. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 13. Hebrews 4:16. Ó sọ pé nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kí a lè rí àánú gbà. Kò sí nǹkan tí àánú Ọlọ́run, kò sí nǹkan tó ṣe tì. Mo rántí brother kan tíyàwó ẹ̀ tó lóyún tó fẹ́ bímọ. Brother yẹn mọ Bible gan, so tó bá ti ń lọ, a máa sọ fún àwọn tíyàwó ẹ̀ bá fẹ́ bímọ. Tó bá sọ pé wọ́n ní problem, a ní ẹ̀yin èèyàn yìí ẹ̀ mọ ọ̀rọ̀ Ọlọ́run ni, ẹ̀yin gan pastor, ẹ kàn bind, ẹ bá ti bind ẹ dẹ̀ loose, wọ́n á dẹ̀ bímọ. Ẹ bind Sátánì, ẹ dẹ̀ loose ní ìyàwó á bímọ. Nígbà tó bá kàn ìyàwó tíyàwó titi ẹ̀ fẹ́ bímọ, brother bind ó loose, ìyàwó ò bímọ o.
nígbà tó wá ti di wípé nǹkan fẹ́ yí padà, the brother wa ó sá lọ sí kọ́nà kan ní pé olúwa aláàánú ni ọ́, olúwa ṣàánú fún mi, àánú ni mo wá bẹ̀bẹ̀ fún, mi ò mọ nǹkan kan, olúwa ṣàánú fún mi, mo mọ̀ pé ṣe àti wà níbì kan nítorí olóòótọ́ ni ọ́, olódodo sì ni ọ́, olúwa ṣàánú fún mi. Ibi tó ti ń gbàdúrà àánú ìyàwó ti bímọ. So David wá àpíì sí àánú Ọlọ́run pé olúwa aláàánú ni ọ́, aláàánú ni ọ́, ṣàánú fún mi. Verse 8, ó ní rere àti dídúró ṣinṣin ni olúwa. Àwọn kárátà Ọlọ́run leléyìí o, àwọn ìwà Ọlọ́run ní Dávídì sọ fún wa o, ta lè fi mọ Ọlọ́run sí ni o. Ọlọ́run yìí rere ni o, kò kì í ṣe bí. Ọlọ́run yìí ó máa ń dúró ṣinṣin ni, olóòótọ́ ni, kò kì í yẹsẹ̀, olóòótọ́ ni Ọlọ́run wa yìí o, olóòótọ́ ni. Nítorí náà ni yóò ṣe máa kọ́ ẹlẹ́ṣẹ̀ ní ọ̀nà rẹ̀, nítorí pé ó jẹ́ rere, ó sì jẹ́ dúró ṣinṣin, á ṣàánú fẹ́lẹ́ṣẹ̀, ṣùgbọ́n ó rẹ́dì àti kọ́ wa. Tá bá ti rẹ́dì àti yí padà, olúwa sì tún kọ́ wa ní ọ̀nà rẹ̀ ká lè máa tẹ̀lé òun. Verse 9, ó ní onírẹ̀lẹ̀ ni yóò tọ́ ní ọ̀nà tí ó tọ́. Onírẹ̀lẹ̀ tó bá humble nìkan, mo ti sọ ní ọ̀rọ̀ ìyànjú, ẹni tó bá humble nìkan lolúwa lè kọ́ ní ọ̀nà rẹ̀ o. Torí ẹni tó bá ní ìgbéraga, kò sí nǹkan kan tá lè kọ́ o, kò ní farabalẹ̀ gbọ́ nǹkan kan. Onírẹ̀lẹ̀ ni yóò tọ́lé ọ̀nà, ló máa tọ́lé ọ̀nà tí ó tọ́, àti onírẹ̀lẹ̀ ni yóò kọ́lé ọ̀nà rẹ̀, ó máa rí nìkan ní ọ̀nà tó tọ́. Ẹni tó bá jẹ́ onírẹ̀lẹ̀, olúwa máa jẹ́ kó mọ̀ pé ọ̀nà tó tọ́ leléyìí, ó sì máa jẹ́ kó mọ̀ pé ọ̀nà òdodo leléyìí, ọ̀nà tó yẹ kó rìn leléyìí, tẹ̀lé ọ̀nà yìí. Isaiah 30 verse 21, Isaiah 30 verse 21, ó ní etí rẹ̀ ó sì gbọ́ ọ̀rọ̀ kan lẹ́yìn rẹ̀ wípé èyí yìí lé ọ̀nà, ẹ máa tọ̀. Ẹ fẹ́ ṣe nǹkan kan ni o, ẹ̀gẹ̀ tí ń lọ, Ọlọ́run máa sọ fún yín, ẹ máa gbọ́ voice yẹn tó máa sọ fún yín pé má lọ bẹ̀ yẹn, ibi báyìí ni kò lọ, ibi báyìí ni kò lọ, má lọ bẹ̀ yẹn, ibi tó fẹ́ lọ yẹn má lọ, ibi báyìí ni kò lọ. Èèyàn á gbọ́, onírẹ̀lẹ̀ ló máa ń gbọ́ru voice Ọlọ́run bẹ́ẹ̀. Ẹni tó ti mọ̀ ọ́ tó ti ní ìgbéraga, kò tiẹ̀ ní gbọ́ pé Ọlọ́run bá òun sọ̀rọ̀, kò ní gbọ́. Example tí mo fẹ́ fún wa, Rocky D. Fella, one of àwọn tó kọ́ jẹ́ billionaire tán lówó rẹpẹtẹ l'Amẹ́ríkà, ship tó sink yẹn, Titanic, nígbà tí wọ́n ṣe Titanic yẹn, bọ́n ṣe báyìí, òun ló fẹ́ ṣe insurance ship yẹn. Ship yẹn dẹ̀ wọ́n ṣe tuntun ni o, ó fẹ́ ṣe insurance yẹn bọ̀ tó kọ́kọ́ lọ bá Ọlọ́run, torí born again Christian ni. Ó lọ bá Ọlọ́run wípé olúwa, Titanic yìí mo fẹ́ ṣe insurance ẹ̀, ṣé kí n ṣe? Olúwa ní má try ẹ̀, má ṣe rárá. Olúwa kí ló dé? Má ṣe, má tiẹ̀ fi owó kankan sí, má ṣe àtọ́. Ó ní okay. Ó dẹ̀ ti ro gbogbo owó tó máa rí lórí Titanic yẹn, but Ọlọ́run sọ pé má ṣe. Ó dẹ̀ rọra dákẹ́. Ó kàn pé àwọn èèyàn kan ti bá process gbogbo kìíní, ó ní òun cancel, Ọlọ́run sọ pé kóun má ṣe, Ọlọ́run sọ pé kó má ṣe kẹ̀. Ó ní yes, tọ́lọ́run bá sọ pé kóun má ṣe nǹkan òun ṣe nìyẹn, that's it. Bó ṣe cancel gbogbo kìíní yẹn nìyẹn. Àwọn tó ìṣọ́ Titanic up to today wọ́n get over gbèsè yẹn o, gbèsè yẹn ló pa gbogbo company, gbogbo ẹbí wọn run o. Titanic ẹ̀kan tó máa kọ́kọ́ lọ sórí omi kò padà o, ó sink ni. So ẹni tó jẹ́ onírẹ̀lẹ̀, tó ń tẹ̀lé ọ̀nà Ọlọ́run, tó ń fi gbogbo nǹkan tó fi síwájú Ọlọ́run, olúwa á kọ́ ní ọ̀nà tó yẹ kó gbà, olúwa á fi àṣírí á fi hàn. So verse 10, ó ní gbogbo ọ̀nà olúwa lé àánú àti òtítọ́ fún irú àwọn tí ó pa májẹ̀mú rẹ̀ mọ́ àti ẹ̀rí rẹ̀ mọ́. Gbogbo ẹni tó ń gba ọ̀nà Ọlọ́run, ẹni tó ń tọ ipa ọ̀nà Ọlọ́run, ẹni tí ó máa rí àánú àti òtítọ́ yìí lọ́nà rẹ̀, á jẹ́ ẹni tó ń pa májẹ̀mú Ọlọ́run mọ́ o. Ẹni tí ò bá pa májẹ̀mú Ọlọ́run mọ́ kò lè gba ọ̀nà Ọlọ́run, kò sí ni. Ẹni tó sì fi ẹ̀rí Ọlọ́run, ẹni tó mọ ẹ̀rí Ọlọ́run, òun ni o. Condition méjì ló wà ní verse 10. Gbogbo ipa ọ̀nà olúwa ló lé àánú àti òtítọ́.
ṣùgbọ́n fún irú àwọn èèyàn méjì ni o, fún irú ẹni tó pa májẹ̀mú Ọlọ́run mọ́ àti ẹ̀rí rẹ̀, ẹni tó pa testimony Ọlọ́run tó pa mọ́, àwọn nìkan ló lè rìn ní ọ̀nà tó ní àánú tó sì jẹ́ òtítọ́ yìí. Verse 11, nítorí orúkọ rẹ Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, nítorí tí ó tóbi. Olúwa, nítorí orúkọ rẹ ló máa ṣe dáríjì mí o. Dáfídì sọ pé torí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ yìí, ẹ̀ṣẹ̀ yìí tóbi, ẹ̀ṣẹ̀ yìí tóbi ní gidi ni o. Ó gbàyàwó oníyàwó, ó tún pa ọkọ, ẹ̀ṣẹ̀ tó tóbi rẹpẹtẹ ni. Olúwa, ṣùgbọ́n torí orúkọ rẹ, kórúkọ rẹ má bàa di ìsọ̀rọ̀ òdì sí. Olúwa dáríjì mí, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. 1 John verse 1 verse 8 to 9, a lè kà nílé. 1 John chapter 1 verse 8 to 9. So verse 12 sọ pé ọkùnrin wo ni ó bẹ̀rù Olúwa? Ó ní yóò kọ́lé ọ̀nà tí yóò yàn. Mo ti sọ fún wa ń pa ẹni tó bẹ̀rù Olúwa, ẹni tó bá kórìíra ohun t'Olúwa kórìíra, tó sì fẹ́ràn nǹkan t'Ọlọ́run fẹ́ràn, irú èèyàn bẹ́ẹ̀ ó ní a lè kọ́ lé ọ̀nà tí ó yàn, ọ̀nà tí Olúwa máa sọ pé ọ̀nà báyìí ò ní kó gbà. Ẹni tó bá bẹ̀rù Olúwa nìkan la lè kọ́ nínú ọ̀nà bẹ́ẹ̀. A lè ka Proverbs chapter 10 verse the A part of it, ìwé òwe chapter verse ìwé òwe chapter then continue chapter 9 verse 10, ẹ lè kà fúnra wa. Chapter 9 verse 10 kà fúnra wa. Verse 13 sọ wípé ọkàn rẹ̀ yóò jókòó nínú rẹ̀, irú ọmọ rẹ̀ yóò sì jogún ayé. Ọkàn irú ẹni tó bá bẹ̀rù Ọlọ́run yìí, tó ń tẹ̀lé ìlànà Ọlọ́run, ọkàn rẹ̀ máa jókòó, ó máa jókòó, ọkàn rẹ̀ máa jókòó ni, ó máa jókòó nínú ire. Ire ni gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ sí irú èèyàn bẹ́ẹ̀. Ẹni tó bá really jókòó nínú Ọlọ́run, tó jókòó nínú Ọlọ́run yìí, kò wá ṣò nìkan ló máa wá benefit from it. Irú ọmọ tó bá tún bí bíi ti Abraham, ọmọ rẹ̀ á tún wá jogún ayé. Ọmọ rẹ̀ abundant life ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ rẹ̀ á tún wá jogún ayé, wọ́n á ní àlàáfíà nítorí pé ó máa kọ́ àwọn ọmọ rẹ̀ ní ọ̀nà Ọlọ́run bíi ti Abraham. Verse 14, ó ní irú wọn dẹ̀ ni àṣírí Olúwa máa ń wà pẹ̀lú. Àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀, àwọn tó kórìíra nǹkan t'Ọlọ́run kórìíra, tí wọ́n sì fẹ́ràn nǹkan t'Ọlọ́run fẹ́ràn. Irú wọn ni àṣírí Ọlọ́run máa ń wà lọ́wọ́ rẹ̀. Olúwa yóò sì fi wọ́n mọ májẹ̀mú rẹ̀. Example, Abraham, Genesis 18 verse 17. Genesis 18 verse 17. Olúwa sì wí pé èmi ò hà pa ohun tí èmi ò ṣe mọ́ fún Abraham. Imagine kan Ọlọ́run fẹ́ ṣe nǹkan kó kọ́kọ́ pè yín pé nǹkan báyìí mo fẹ́ ṣe o, báwo ló ṣe rí sí? So ẹni tó bá ti ń bẹ̀rù Ọlọ́run, tó níbẹ̀rù, tó sì ń rìn ní ọ̀nà Ọlọ́run, Olúwa sọ pé àṣírí mi wà lọ́wọ́ wọn. Nígbà tí Ọlọ́run fẹ́ destroy Sodom and Gomorrah, òun ni ó pe Abraham, ó sọ fún wípé ọ̀rẹ́ mi ni Abraham, mo fẹ́ destroy Sodom and Gomorrah o, báwo ló ṣe rí sí? Abraham bẹ̀rẹ̀ sí ní negotiate pẹ̀lú Ọlọ́run. A máa rí example oríṣiríṣi nínú Bible, àbí ti Daniel, nígbà tó bá gbogbo àwọn secret gbogbo, ẹ tó bá ń bẹ̀rù Ọlọ́run, òun nìkan lọ́lọ́run máa ń fi àṣírí, òun ló máa ń fi hàn, òun ló máa ń fi hàn. So ní verse 15, ó ní ojú mi gbé sókè sí Olúwa láé, nítorí tí yóò fa ẹsẹ̀ mi yọ kúrò nínú àwọn. Ẹni tó bá gbọ́kàn tó gbójú sókè sí Ọlọ́run kò tún ní máa wólẹ̀ o. Èèyàn lè ṣáà gbójú sókè kó máa wòkè kó dẹ̀ máa wólẹ̀ at the same time. Dáfídì sọ pé èmi gbé ojú mi sókè ni o sí Olúwa, níbi tí ìrànlọ́wọ́ mi yóò ti wá. Nítorí pé mo gbójú mi sókè sí Olúwa, Olúwa máa yọ ẹsẹ̀ mi kúrò nínú àwọn táwọn ọ̀tá ti jẹ tóun ti kó sí, àbí tóun fúnra òun gan kó sí. Olúwa máa yọ òun nítorí pé òun gbé ojú òun sókè sí Olúwa. Verse 16, ó ní yípadà sí mi kí o sì ṣàánú fún mi, nítorí tí mo di òfò mo sì di olùpọ́njú. Kí ni ìdí tó fi sọ pé yípadà sí mi? Nítorí pé Olúwa ti yí ojú kúrò lára Dáfídì. Òun Dáfídì ṣe sọ pé Olúwa yípadà sí mi. Isaiah 59 verse 2. Isaiah 59 verse 2 ó sọ pé ṣùgbọ́n àìṣedéédé yín òun ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín
lé ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Tí ẹ̀ṣẹ̀ bá ti wà, Olúwa ò kì í lè wo ibi tẹ́ṣẹ̀ bá ti wà mọ́. So Olúwa yí padà sí Dávidi, ó yí ojú rẹ̀ kúrò lára Dávidi nítorí ẹ̀ṣẹ̀ tí Dávidi ṣẹ̀. So Dávidi wá sọ pé Olúwa, mo fẹ́ kó yí ojú rẹ̀ padà sí mi, má yí ojú kúrò mọ́, ṣàánú fún mi, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, yí ojú rẹ̀ padà sí mi, ṣàánú fún mi Olúwa, nítorí bóun ṣe wà yìí láìsí Ọlọ́run òun ti di òfo pátápátá, òun sì ti di olùpọ́njú, ìpọ́njú yẹn pọ̀, ó pọ̀ fún òun. So verse 17 ó ní iṣẹ́ àyà mi di púpọ̀, mú mi jáde nínú ìpọ́njú mi. Ìyẹn ni pé Olúwa ṣáà tù mí nínú nígbà ìrora ọkàn òun ti pọ̀, ìrora ọkàn òun ti pọ̀ ní gidi pé ìwọ nìkan ló lè tù mí nínú. Olúwa gbà mí kúrò nínú ìpọ́njú yìí Olúwa. Gbogbo ọkàn òun tiẹ̀ ti wá heavy, gbogbo ti dàrú, ṣùgbọ́n ìwọ Olúwa ò lè mú mi jáde. Tí bá ti ráàánú gbà tó bá ti dáríjì mí, wá sì mú mi jáde kúrò nínú ìpọ́njú yìí Olúwa. Ní verse 18 ó wá sọ wípé wo ìpọ́njú mi àti ìrora mi, kí o sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Pé Olúwa, ìpọ́njú yìí pọ̀ àti ìrora mi. Dávidi ò sọ wípé èèyàn bí ọkàn Ọlọ́run ni mí, mi ò lẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kan tí mo ṣe ń gbà yẹn Olúwa ti dáríjì mí. Dávidi kò claim bẹ́ẹ̀ o, kò sọ bẹ́ẹ̀. Dávidi mọ̀ wípé Olúwa máa ń yíjú kúrò lára ẹlẹ́ṣẹ̀ ni o. Dávidi ń bẹ̀bẹ̀ ni o pé Olúwa wo ìpọ́njú yìí, torí ẹ̀ṣẹ̀ ló gbé mi débẹ̀ o, wo ìpọ́njú yìí àti ìrora mi, kí o sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Wo ìjìyà àti ìṣẹ́ yìí Olúwa, kó wá mú gbogbo ẹ̀ṣẹ̀ yìí kó wá mú kúrò. Dávidi ń béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Láìsí ìdáríjì ẹ̀ṣẹ̀ kò sí kankan téèyàn lè rí gbà lọ́wọ́ Ọlọ́run o. Ẹ má jẹ́ ká tanra wa o. Tá bá ń fẹ̀ṣẹ̀ ṣeré, tá ti sọ pé à ń gbàdúrà, èèyàn kàn ń waste time ẹ̀ ni o. Ọlọ́run yìí mímọ́ ni o, mímọ́ ni. Ẹni tó sì máa bá rìn ó láti jẹ́ mímọ́, ó láti jẹ́ mímọ́. Ó ní wo àwọn ọ̀tá mi, verse 19 ó ní wo àwọn ọ̀tá mi, wọ́n ṣáà pọ̀, àwọn ọ̀tá yìí wá pọ̀ Olúwa. Wọ́n sì kórìíra mi ní ìríra ìkà. They are so wicked. Àwọn ọ̀tá burúkú, àwọn tó burú jáì làwọn ọ̀tá yìí Olúwa. Wọ́n sì pọ̀, wọ́n pọ̀ Olúwa, ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Tí kò bá sí pé Dávidi ṣílẹ̀kùn fún ẹ̀ṣẹ̀, gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀ lákòókò tó ṣẹlẹ̀ sí Dávidi. But nígbà tí Dávidi ti ṣílẹ̀kùn sílẹ̀ fún ẹ̀ṣẹ̀, oríṣiríṣi bẹ̀rẹ̀ sí ní wọlé tọ̀ Dávidi wá. So verse 20 ó ní pa ọkàn mi mọ́ kí o sì gbà mí, má ṣe jẹ́ kí ojú kí ó tì mí, nítorí mo gbẹ́kẹ̀ mi lé ọ. Ó mọ̀ pé the first thing tí èèyàn kọ́kọ́ máa deal pẹ̀lú ní ọkàn wa. A láti kọ́kọ́ pa ọkàn wa mọ́, k'Olúwa pa ọkàn wa mọ́, ká repent, kí ni repent ní Yorùbá? Ká fi ẹ̀ṣẹ̀, ká kọ ẹ̀ṣẹ̀ náà, ká kọ̀ sílẹ̀ pátápátá, ká kọ̀ sílẹ̀ pátápátá. Kó ṣe pé ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ọ̀la a tún lọ ń commit the same ẹ̀ṣẹ̀. So pé Olúwa, mo sì fẹ́ kó wẹ ọkàn mi mọ́. Torí àgbèrè yẹn bó ṣe wà ń bẹ̀ látọjọ́ tí mi ò dẹ̀ mọ̀. Olúwa bá mi wẹ ọkàn mi yẹn mọ́. Èmi ti wẹ̀ mọ́, but ìwọ fúnra rẹ Olúwa bá mi pa ọkàn mi yìí mọ́. Irú nǹkan bí eléyìí kó má tún ṣẹlẹ̀ mọ́. Pa ọkàn mi mọ́ Olúwa, kí o sì gbà mí. Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí. Má jẹ́ ká sọ pé àṣebọ́ Ọlọ́run ló fàmì òróró sí lórí, Ọlọ́run ló ṣàyàn àsọba. Má jẹ́ kórúkọ rẹ, má jẹ́ kó jì sọ̀rọ̀ òdì sí Olúwa, nítorí mo gbẹ́kẹ̀ mi lé ọ. Ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀ lé, mi ì lọ́lọ́run mìíràn tí mo tún fẹ́ lọ bá. Olúwa ṣàánú fún mi. Verse 21 ló wá sọ wípé jẹ́ kí ìwà títọ́ àti ìdúróṣinṣin, integrity leléyìí o. Torí Dávidi sọ sí pé láti lẹ́yìn ẹ̀ṣẹ̀ eléyìí èmi ò ní ṣe gbogbo irú ìyẹn mọ́. Nísìnyí ìwà tó tọ́ ni mo fẹ́ máa hù. Gbogbo ohun tó wu Ọlọ́run tọ́lọ́run fẹ́ kí n máa ṣe ni mo fẹ́ máa ṣe. Mo fẹ́ dúró ṣinṣin nínú Ọlọ́run ni o. Nítorí bẹ́ẹ̀ Olúwa, kí o pa mí mọ́. Mi ò tún yà sọ́tún, mi ò tún yà sósì. Olúwa, mo fẹ́ kó pa mí mọ́. Nítorí mo dúró tì ọ́, kò síbi tí mò ń lọ. Kò síbi tí mo tún fẹ́ lọ. So Olúwa, jẹ́ kí ìwà títọ́ àti ìdúróṣinṣin jẹ́ kí ó pa mí mọ́.
mélòó ló lè sọ nínú wa ta lè sọ pé Olúwa ìwà títọ́ mi àti ìdúróṣinṣin mi jẹ́ kó pa mí mọ́? Ṣé ìwà wa tọ́? Ìwà tá à ń hù ṣé nǹkan t'Ọlọ́run fẹ́ ká máa ṣe ṣóun là ń ṣe? Verse 22 ló fi parí ẹ̀. Verse 22 ó wá sọ wípé ra Ísírẹ́lì padà Ọlọ́run kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo. Kí ló dé tí Dáfídì tún lọ rántí Ísírẹ́lì? Ṣebí àdúrà ara rẹ̀ ló ń gbà. K'Olúwa kó ṣàánú fún òun, kó gbà òun lọ́wọ́ ọ̀tá, k'Olúwa kó dáríjì òun, k'Olúwa mú ìrora òun kúrò. Àkókò tóun fi ń dúró waiting time yìí, Olúwa ó ti pẹ́, ó ti ń jìn. Olúwa àkókò náà ti pẹ́, àkókò tí òun fi ń jẹ ìyà yìí ó ti pọ̀ jù. Olúwa tètè dá mi lóhùn. Kí ló tún wá kàn pẹ̀lú Ísírẹ́lì? Nígbà tá a ṣe Job, mo sọ fún wa Job 42 verse 10, mo sọ fún wa ń pa mystery kan. Job 42 verse 10 Olúwa sì yí ìgbèkùn Job padà nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Olúwa sì bù sí ohun gbogbo tí Job ní, ó sì ní níṣẹ́po méjì. Nígbà tí Bible sọ pé nígbà tó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Ṣé rí, nígbà tí a bá gbàdúrà fún ẹlòmíràn, àbí tá à ń gbàdúrà fún àwọn olórí, àbí tá à ń gbàdúrà fún ẹni tó nírú ìṣòro, bóyá òun wojú Olúwa fọ́mọ, ó dẹ̀ réyàn kan náà tó ń wojú Olúwa fọ́mọ, ó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ẹni yẹn. Ó máa jẹ́ kí àdúrà tẹni tó ń gbàdúrà fún ẹni yẹn kó yá ní kíákíá. Mystery ni o, it's a mystery. I don't know the way, àmì ìmọ̀wá ìtọ́lọ̀ ṣe bẹ́ẹ̀. It's a mystery. Téèyàn bá gbàdúrà fún èèyàn ń gbàdúrà fún rẹ̀ ni o. Àdúrà yẹn máa ń yá jùgbà téèyàn bá gbàdúrà fún ara rẹ̀. So Dáfídì ó mọ̀ nípa mystery yẹn. Òun Dáfídì ṣe sọ pé Olúwa, mo ti gbàdúrà tèmi, ṣùgbọ́n mo ń gbàdúrà fún Ísírẹ́lì náà. Olúwa ra Ísírẹ́lì padà kúrò nínú gbogbo iṣẹ́ rẹ̀ gbogbo. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú 1 John chapter 1 verse 8 to 9. 1 John chapter 1 verse 8 to 9. Ó ní bí àwa bá wí pé àwa kò ní ẹ̀ṣẹ̀, àwa tan ara wa jẹ, òtítọ́ kan kò sì sí nínú wa. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódodo òun ni Ọlọ́run. Olúwa á sì dárí ẹ̀ṣẹ̀ wa, á sì dáríjì wá, á sì tún wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo wa gbogbo. Ṣùgbọ́n kò sí bó ṣe máa wẹ̀ wá nù tá a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Tá bá wo ra wa, ta sọ pé chapter 1 John 1 8 to 9, ó máa wà nínú fídíò 1 John 1 8 to 9. Bí àwa bá wí pé àwa kò ní ẹ̀ṣẹ̀, ẹ tó bá sọ pé òun kò lẹ́ṣẹ̀, ó ń tanra ẹ̀ ni o, torí nínú ẹ̀ṣẹ̀ la gbé bí wa. So èèyàn tan ara rẹ̀ jẹ ni o. Ẹ tó bá sì sọ bẹ́ẹ̀, òtítọ́ kan kò sí nínú rẹ̀. Ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni wípé bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo òun ni Ọlọ́run. Ọlọ́run yìí olóòótọ́ ni. Ó sọ pé if we humble ourselves and just tábàrẹ̀ra wa sílẹ̀, tá sì wá bá òun, tá gbàdúrà, òun á dáríjì wá. Kò sí bẹ́ṣẹ̀ rẹ̀ ṣe lè pọ́n tó, bó tiẹ̀ ti báyé jẹ́, tó bá ti lè wá bá Ọlọ́run yìí, tó dẹ̀ rẹ́dí àti fi gbogbo ìwà, gbogbo wọn èrí yẹn, gbogbo nǹkan tí ò dá, tó rẹ́dí àti fi sílẹ̀, Olúwa sì á dáríjì ẹ̀, á sì fi ẹ̀jẹ̀ rẹ̀, á sì fi wẹ̀ ọ́ mọ́, wàá sì di mímọ́, wàá sì ní access, ìwọ náà á ní access láti máa gun òkè mímọ́ Ọlọ́run, láti máa gun lọ. So kò ní fi ṣe bẹ́ṣẹ̀ rẹ̀ ṣe pọ̀ tó bá ti jẹ́wọ́ rẹ̀, tó sì kọ̀ wọ́n sílẹ̀. Kì í ṣe pé kò kàn jẹ́wọ́ kó má kọ̀ wọ́n sílẹ̀ o. Wàá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ náà, wàá sì kọ̀ wọ́n sílẹ̀, wàá wá di èèyàn ọ̀tun pátápátá. Olúwa sì dáríjì ọ́. Tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀. Mo sọ fún wa nígbà kan, bàbá tó lọ́mọ méjì, bàbá yẹn fẹ́ kú. Ó sọ fún ẹ̀gbọ́n, ó ló dàárọ̀. Ó sọ fún àbúrò, ó ló dìgbà. Àbúrò ní irú ìkíkí wo nìyẹn? Bọ́ọ̀lù ṣe máa sọ fún ẹ̀gbọ́n òun kó dàárọ̀, ẹ̀ sọ fún òun kó dìgbà. Ó ní torí pé ìwọ ti yan ọ̀nà tirẹ̀ ni, ẹ̀gbọ́n rẹ̀ sì ti yan ọ̀nà tirẹ̀. Ọ̀nà tí ẹ̀gbọ́n rẹ̀ tó yàn, ọ̀nà tó jẹ́ pé lọ́jọ́ àjíǹde, láàárọ̀ àjíǹde, òun àtẹ̀gbọ́n rẹ̀ wọ́n máa ríra wọn. Ṣùgbọ́n ọ̀nà tí ìwọ ti yàn, ọ̀run àpáàdì ni. Ọ̀nà méjèèjì ò sí papọ̀, kò sí bí wọ́n ṣe lè ríra.
oníkálùkù ló máa yan ọ̀nà tó fẹ́ tọ̀ ọ́. Olúwa ní I put before you life and death. Ó ní yàn. Olúwa ò kì í fipá mú ẹnikẹ́ni. Oníkálùkù ló máa yan èyí tó fẹ́, ọ̀nà tó fẹ́. So oore ọ̀fẹ́ wà fún ẹni tó bá sọ wípé ẹ̀ṣẹ̀ yìí ló jẹ́ kí n wà nínú gbogbo bondage, ó ló jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀. Mi ti ẹ̀ fẹ́ ṣẹ̀ mọ́. Mo fẹ́ kúkú tẹ̀lé Ọlọ́run. Mo fẹ́ kawẹ̀ mi nínú ẹ̀jẹ̀. Mo fẹ́ di ọ̀tun nínú Jésù Kristi. Mo fẹ́ gbé ìgbé ayé tuntun. Mo fẹ́ kí Olúwa máa kọ́ mi nípa ọ̀nà rẹ̀. Mo fẹ́ kó máa guide mi ní gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Torí the safest place to be is ọ̀dọ̀ Jésù ni o. Ẹ tọ́lọ́run bá ń tọ́ ní ọ̀nà rẹ̀, tọ́lọ́run ń fi ọ̀nà rẹ̀ tó ń fi hàn, ó nìkan olọ̀nà rẹ̀ máa ń yájú o. Ó ló máa ń ní àlàáfíà. Ó ló máa ń ní ìfọ̀kànbalẹ̀. Ẹni tó bá jẹ́ pé ó kàn sáré káàkiri kò kì í sí ìfọ̀kànbalẹ̀, kò kì í sí. So tó bá mọ̀ pé o fẹ́ gba Jésù Kristi yìí ní Olúwa àti olùgbàlà rẹ, o fẹ́ ní new beginning, Olúwa sì tún gbà ẹ́. Àbò ti gbà á tẹ́lẹ̀, but ìwọ náà mọ̀ pé o kì í ṣe Kristẹni mọ́ torí o ti bà gbogbo nǹkan jẹ́. Aṣọ ẹ ti di aṣọ èérí. Padà wá, Olúwa sì tún gbà ọ́. Á sì fi ẹ̀jẹ̀ rẹ̀, á sì fi wẹ̀ ọ́. So tá bá rẹ tó fẹ́ gba Jésù àbí tó ti bá sílẹ̀ tó fẹ́ padà, oore ọ̀fẹ́ wà. Ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Tó bá gbà á lóòótọ́, Olúwa sì gbọ́ àdúrà rẹ. Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Lọ́jọ́ náà, a jọ ríra, a jọ yọ̀ mọ́ra wa lórúkọ Jésù. Tó bá sì ti gba Jésù Kristi yìí, ẹ jọ̀ọ́ ẹ lọ ṣe baptism. Ẹ má jẹ́ kí ìgbéraga, ẹ má jẹ́ kó jẹ́ ìdíwọ́ ìdènà. Ẹ lọ ṣe baptism, kẹ́ wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn dànù sínú omi, kẹ́ wẹ̀ pátápátá. Ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ wá o. Ṣùgbọ́n láti lọ ṣe baptism, ká wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn, ká wẹ̀ dànù. So that in the spiritual, wọ́n á lè rí ID card yẹn pé born again leléyìí, a dá eléyìí mọ̀, born again ni. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Today is the day of salvation. Today is the day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. The Lord bless you all in Jesus' name. Ẹ má bínú àkókò wa o.